أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين. gbogbo ìwọ ojú tó ń wò mí ní wákàtí yìí wàá gba lẹ́tà ìdùnnú lórí ọmọ ẹ, wàá gba lẹ́tà ayọ̀ lórí ọkọ, wàá gba lẹ́tà ìdùnnú lórí aya ẹ, wàá gba lẹ́tà ìdùnnú lórí gbogbo nǹkan tó ń jẹ́ fámìlì mọ̀lẹ́bí ẹ pátápátá. àwa tá ń sọ̀rọ̀ yìí náà á gba lẹ́tà ìdùnnú lórí gbogbo nǹkan tó ń jẹ́ fámìlì títí wa náà. Ọlọ́run àwọlá pé nǹkan tó lọ́wọ́ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sẹ́dá tó mọ́, èyí tó kù tọ́dún yẹn á fi parí wàá gba lẹ́tà ayọ̀, èyí tó kù tọ́dún yẹn á fi parí wàá gba lẹ́tà ìdùnnú, èyí tó kù tọ́dún yẹn á fi parí wàá gba lẹ́tà oríire lágbára Ọlọ́run. ọlágbólóhùn kálímọ̀ la ilaha illallah. lẹ́tà ìbànújẹ́ á jìnà sí wa àti fámìlì ẹ̀. lẹ́tà ìdùnnú ó máa wá ẹ rí, lẹ́tà ìdùnnú ó máa wá ẹ rí, lẹ́tà àṣeyọrí ó máa wá ẹ rí, lẹ́tà ipò promotion látẹnu iṣẹ́ àwa ẹ̀rí. ọlá ti tóbi Ọlọ́run, ọlá gbólóhùn kálímà la ilaha illallah, ọlá ti tóbi alukùránì níwájú Ọlọ́run. àwa tá ń ṣàdúrà yìí náà á gba lẹ́tà ìdùnnú lórí àwọn mọ̀lẹ́bí wọn pátápátá àti gbogbo ojú tá tún padà máa wo fídíò yìí. wàá gba lẹ́tà ìdùnnú o, wàá gba lẹ́tà ayọ̀, èyí tó kù tọ́dún yẹn á fi parí wàá gba lẹ́tà ayọ̀ tó bá ti gbàgbọ́ pé kí ni innal izzata lillahi jami'an. Ọlọ́run ọba ló ní gbogbo agbára, Ọlọ́run ọba tó wà ní gbogbo agbára yìí náà làwa ń bẹ̀ báyìí. wàá ṣe àṣeyọrí, wàá gba lẹ́tà ìdùnnú, wàá gba lẹ́tà ayọ̀, wàá gba lẹ́tà àgbéga, ò ní gba lẹ́tà ìbànújẹ́. ọlágbólóhùn kálímà la ilaha illallah sayyidina muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. la ilaha illallah sayyidina muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. la ilaha illallah muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. sallallahu ta'ala alayhi wa sallam. sallallahu ta'ala alayhi wa sallam. assalamu wa ila al-liqa'i.